Hello, ladies and gentlemen. Welcome to History with Arewa. Thank you for joining me once again today. As you all know, my name is Arewa, and I welcome you to History with Moa. If you are new, kindly click on that subscribe button and don't forget to on your notification bell so you can always get notified whenever I drop a new video. So you can come and check it out. Also, this is the Yoruba and English channel, so me did in moment so paponi. Bye. Thank you, ladies and gentlemen, for joining me once again today. As you all know, my name is Arewa, and I welcome you to History with Arewa. Thank you for any advert, any support or donation towards this channel or for any other cause. I'm going to pin my contact below in the description box, and I'm also going to leave it in the comment section area. And also, don't forget to visit our two other channels, that is Social Media Cut with Arewa SMC and Intimacy with Arewa. So, thank you. Let's move on. On today's episode of Misconceptions about Yoruba history and history in general, I want us to talk about the formation of a Yoruba town that we call Ogbomosho. Ogborielemo Ogbomosho. Ẹgbẹ́ kan wà tí wọ́n dálẹ̀ tó jẹ́ pé ẹgbẹ́ tó ti pẹ́ gan-an ni. Kódà kò tẹ̀ tí sí ẹgbẹ́ kankan tó jẹ́ pé tó ti pẹ́ bẹ́ẹ̀ yẹn tó ẹgbẹ́ tá ń pè ní ẹgbẹ́ Àlóńgó. Ẹgbẹ́ Àlóńgó. It is more than almost 500 years. There is no ẹgbẹ́ in Yoruba land that is as, that is even before that. Is over 500 years. Now, the first person that came to the area that we know as Ogbomosho today is Ale. They call him Ale. Now, history tells us that he's an hunter, Ọdẹni, Ọdẹ Apẹrin. Tí wọ́n pè gbogbo agbègbè yẹn ní oko erin, oko erin. Ó wà ní pàtì ilẹ̀ Ẹkùn Òsì, ilẹ̀ Aláàfin náà ní gbogbo agbègbè yẹn, Ẹkùn Òsì, òkè erin. So Ale yìí is a hunter from Tapa, ìyẹn ní Núpé lọ́hùn. Òun ni ó ti wá, òun ni ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ dé agbègbè tá mọ̀ sí Ògbómọ̀ṣọ́ lénìí. Now, ẹni kejì tó tún wá dé sí agbègbè yẹn ni à ń pè ní Oníṣílé. Oníṣílé. Now, Oníṣílé yìí tán sọ fún wa wípé láti Ọ̀tà òun ni Oníṣílé ló ti wá ń tiẹ̀. Ọdẹ náà ni òun náà láti ẹ̀yà Àwórì lọ́tà. Òun ni ó ti wá. Ọdẹ náà ni òun náà. And then is also a very, very good Ifá priest. Babaláwo tó gbójú tó mọ̀fá náà ni Oníṣílé yìí tó wá láti ẹ̀yà Àwórì lọ́tà lọ́hùn. Even gan se fún Aláàfin Abípa. Aláàfin Abíka ó fún Oníṣílé yìí ní ọmọ rẹ̀ láti fẹ́. Aláàfin Abípa yìí òun ni ọba tí ó jẹ after Aláàfin Àjàgbó. Aláàfin Àjàgbó òun ló bẹ̀rẹ̀ oyè tá ń pè ní oyè Ààrẹ Ọ̀nà Kakanfò. At least ìyẹn máa fún wa ní timeline ní kébà lè mọ̀ timeline ní ìgbà tí wọ́n ti dá ìlú tí à ń pè ní Ògbómọ̀ṣọ́ sílẹ̀. So Oníṣílé yìí lẹ́ni ẹ̀kejì tó wá láti Ọ̀tà. Is from Ọ̀tà, a very skilled Ifá priest and also a very good warrior from where we call Ọ̀tà today. And even the Aláàfin then, Aláàfin Abípa gave him his daughter for marriage. Aláàfin Abípa was the Aláàfin after Aláàfin Àjàgbó, the famous Aláàfin that started the title that we call Ààrẹ Ọ̀nà Kakanfò today. Now, the third person that came to the area that we call Ogbomosho today is called Orishatola. Now, Orishatola yìí náà is a hunter, Ọdẹni òun náà, and also is very, very good in Ifá, in priest too. He is from where we call Ibariba, sorry. Sáìdì Ibariba ni òun ti wà. Ṣé wá rí Orishatola yìí, àwọn ni wọ́n ní ilẹ̀ tó pọ̀ jù ní Ògbómọ̀ṣọ́ ní èní. Àwọn náà ní ilẹ̀ tó pọ̀ jù gan ní Ògbómọ̀ṣọ́ lénìí. Now,
Any ẹ̀kẹrin, the fourth person that came to the area we call Ògbómọ̀ṣọ́ once again today is called any carrying the fourth person that came to the area tá ń pè ní Ògbómọ̀ṣọ́ lẹ́ni òun ni à ń pè ní Akodiẹ. Ṣé wá rí Akodiẹ yìí, it is believed and accepted that is from ìran Ìbàrìbá. So òun àti Oníṣàpá àti Akodiẹ yìí ìtàn fi yé wa wípé they are from Ìbàrìbá. Àti Ìbàrìbá ni Akodiẹ ló ti wá, àti Ìbàrìbá náà ni Òrìṣàtọ́lá, àti Ìbàrìbá náà ni wọ́n ti wá. So Akodiẹ ni ẹni kẹrin tó dé sí agbègbè tá ń pè ní Ògbómọ̀ṣọ́ ní èní. Now ẹni karùn-ún tó dé kẹ́yìn òun ni ẹni tí à ń pè ní Ògúnlọlá tí gbogbo wa tí a mọ̀ sí Ṣọ̀ún. Òun ni Ṣọ̀ún Ògúnlọlá came last to the region that we call Ògbómọ̀ṣọ́ today. It is also accepted that he is from Ìbàrìbá, but is also connected to Àrẹ̀sà and Olúgbọ́n. Is also connected. Àti Ìbàrìbá, Ògúnlọlá òun ni ó wá kẹ́yìn. Àti Ìbàrìbá dẹ̀ ni ó ti ní agbàní tán fi yé wa wípé òun ló ti wá. Àmọ́ ṣùgbọ́n ó tún ní í ṣe pẹ̀lú Àrẹ̀sà àti Olúgbọ́n, ó ní í ṣe pẹ̀lú ẹ̀. Ṣé wá rí Ògúnlọlá yìí, òun ló dé kẹ́yìn. Ṣé mọ̀ pé ilé tó tiẹ̀ ló wà ní ló máa súnmọ́ wájú díẹ̀. Nígbà tó dé kẹ́yìn wọ́n wá rò pé kí ni káwọn ó ṣe tí àwọn máa fi ṣe ìletò tí gbogbo wọn wà yìí. So wọ́n wá dá ẹgbẹ́ tí à ń pè ní ẹgbẹ́ Àlóńgó, wọ́n wá dá ẹgbẹ́ náà lẹ̀. So wọ́n máa wá ń ṣe ìpàdé. Ilé Ṣọ̀ún Ògúnlọlá yìí ni wọ́n máa ti lọ ń ṣe ìpàdé ilé Ògúnlọlá yìí, torí pé ìyàwó ẹ̀ á máa dáná tàdé pé ó máa ìyàwó ẹ̀ máa dáná tó mọ oúnjẹ sè tó ṣe gbogbo ẹ̀. So àti wípé nítorí wípé ṣe mọ̀ Ògúnlọlá lòun ló dé kẹ́yìn. So ilé tiẹ̀ mo mean àbá tiẹ̀ ó máa súnmọ́ ìgboro díẹ̀. So òun ló ṣe jẹ́ pé ilé ẹ̀ ni wọ́n máa ń kó ìpàdé, ni wọ́n máa ń lọ tí ń ṣe meeting, wọ́n máa ń kó ìpàdé ẹgbẹ́ Àlóńgó wọn lọ. So ilé Ògúnlọlá ni wọ́n ti ń ṣe ìpàdé ẹgbẹ́ Àlóńgó sí ilẹ̀. So Ògúnlọlá yìí náà ló wá létà tó wá di Ògbórí Ẹlẹ́mọ̀ṣọ́ tí orúkọ Ògbómọ̀ṣọ́ tó fi jẹyọ ní ibẹ̀. Òun dẹ̀ ni Ṣọ̀ún àkọ́kọ́. So ẹni tó dé kẹ́yìn gan ló tún wá létà wá di Ṣọ̀ún ní bí tó bá ṣe tẹ̀ sí iwájú. So ṣé wá rí ìlú Ògbómọ̀ṣọ́ yìí, ogun òjàjàjàjàjà kókó ìlú Ògbómọ̀ṣọ́ rí gẹ́gẹ́ bí gbogbo wa ti máa ń gbọ́. No war has ever invaded Ògbómọ̀ṣọ́. It is not written in history. It never happened. Now, the same Alfa Alimi that had connection with Afonja, I'm talking about in Ilorin then. Alfa Alimi also visited Ògbómọ̀ṣọ́. Alfa Alimi náà ó lọ ṣe kíni, òun náà lọ ó gbéṣẹ́ Ìsìláàmù lọ sí Ògbómọ̀ṣọ́ lọ́dọ̀ Ṣọ̀ún. Now, ibi tí wọ́n dé Ògbómọ̀ṣọ́ ṣe ìtọ́jú, wọ́n ṣe àlejò gan ni o. They really when Alfa Alimi went to Ògbómọ̀ṣọ́, you know, to Ṣọ̀ún's place in Ògbómọ̀ṣọ́, he was really entertained. Like he was really entertained. He was pleased. You know, wọ́n gbé gẹ́gẹ́ bí àlejò tí wọ́n ṣe ìgẹ́, tí wọ́n ṣe ìkẹ́ fún, tí wọ́n tọ́jú ẹ̀, tí wọ́n ṣàlejò gan ni fún Alfa Alimi, tí orí Alfa Alimi tó wú tínú ẹ̀ dùn. Inú ẹ̀ dùn to the extent wípé it is written that Alfa Alimi, because of how he was treated, how he was accepted, how they treated him nicely, how they took care of him when he visited with you know, in Ògbómọ̀ṣọ́, he was so pleased and so you know, he was so pleased and you know, full of joy that he prayed for Ògbómọ̀ṣọ́, for the town of Ògbómọ̀ṣọ́, and he did what we call tira. Ó ṣe tira fún Ògbómọ̀ṣọ́ tó tán rìn sí orígun mẹ́rẹ̀ẹ̀rin Ògbómọ̀ṣọ́ pé
ogun tó bá jáde ogun ò lè jàjàjà kókó Ògbómọ̀ṣọ́ ibi tí inú ẹ̀ yọ tó dùn tó bọ́ gẹ́gẹ́ bọ́n ṣe ṣe bí wọ́n ṣe tẹ́wọ́ gbà tí wọ́n ṣe àlejò nígbà tí ó wà níbẹ̀ ó ṣe àdúrà tó jẹ́ pé ó tún ṣe tírà fún wọn ní Ògbómọ̀ṣọ́ tó dẹ̀ ṣàdúrà pé ogun kankan ò ní wọ Ògbómọ̀ṣọ́ and nítòótọ́ náà kò sí nínú ìtàn kò sí ìtàn kankan tó fi yé wa wípé ogun kó Ògbómọ̀ṣọ́ rí now èmi ò ní wípé bóyá tírà tí Álímì tó ṣe ni o àbádúrà tó gbà ni o èmi ò sọ yẹn o àmọ́ I'm just trying to pick the misconceptions that surrounds the town of Ògbómọ̀ṣọ́. And if you know very well, Ògbómọ̀ṣọ́ is not really talked about when we talk about our past forebears like that. So a lot of misconceptions surrounds Ògbómọ̀ṣọ́. Many people don't know what they call Egbe Alonge. Many people don't know that it's not like Ogunlola came last. Many people don't know all these things. Many people don't even know that no war invaded Ògbómọ̀ṣọ́ before. So I decided to come and drop 1 or 2 misconceptions about it. So thank you. I'll see you the next one.